ẹ bá mi wá ìfun òkété, ẹ bá mi gún nínú odó pẹ̀lú èpo ọ̀bọ̀ pẹ̀lú ọṣẹ dúdú, kẹ́ wá mọ́ bá mi wẹ̀ ní aago 2 òru, ẹ̀bì àwọn àjẹ́ ni. ìwọ táwọn girama ti dínà oore fún, tá ti dínà fún ọ sọ pé àwọn náà máa ń rí ìràwọ̀ ẹ̀dá láyé, àwọn náà máa ń kàtọ́ ọmọ ó dà láyé, náà máa ń da ìràwọ̀ ẹ̀dá iṣẹ́ òun ó kéré létí rẹ̀, àmọ́ ṣe kí ni ó wúwo nínú. ìwọ ṣéwó kọ wẹ̀wò kọ wo àpẹẹrẹ tọ́rì nígbà tó bá sùn, ọmọ wípé bàbá wèrè gidigidi lọ máa mọ́dún wípé ibo ni bẹ́ẹ̀ ni iṣẹ́ bàbá mi ṣe kalẹ̀ dèmí lèmi ń fọ́n sérí afẹ́fẹ́ hàn. I don't care, gbogbo owó kù gbẹ̀yìn ni àdúrà wo gbà láṣẹ bí máa rí. ìmọ̀lẹ̀ àwọn àjẹ́ tó kọ̀ fáàmù aṣínà wọn ni. bọ́ bá fẹ́ wọ iṣẹ́ yìí lóru, dára bá mi fi epo pupa pa orí rẹ̀ látòrí rẹ̀ títí dé sàlẹ̀ fi rá. wọ iṣẹ́ yìí wò kọ́ wá ròyìn ní comment section mi nǹkan tójú rẹ̀ bá rí.